bí mo ṣe ń kọ́ yín yìí ẹ lọ́kìdì why torí pé kò yìí sí ẹ sì mọ ìwé you got it. Alákọ̀ọ́kọ́ ẹni tí a kọ ẹ pay attentive. Sisi kí mo pè é. Sisi T-A bàbá pè papọ̀ ó jẹ́ sister what I call it. Sister. Number 2 listen dada o because ele o difficult o. Come on. N D come it together. Command. Someone people say go. Come so you command. Akusha. Ẹ̀yin ọmọ ẹ̀yàn rẹ ti yín o. Ó tiẹ̀ ti sọ ọ̀pọ̀ ẹ̀yàn rẹ torí mo ṣe ń kọ́ yín yìí kò yìí sí ẹ̀yàn rẹ. Number 3 ẹ listen o. Dọ́ọ̀tì àti ọjà kìíní dọ́tà. Tẹ́rí two things you can call this. Tó túmọ̀ sí pé ọ̀nà méjì ní a lè fi pélé. Sọ pé dọ́ọ̀tì mo kọ́kọ́ sọ àti lè sọ pé pọ́ìntì àti ìyà ọjẹ́ pọ́ìntà. Mi ìró tẹ́lẹ̀ o àbọ̀ mo ti sáré. Number 4 composition. All together. Composition. Ṣé wàá rí number 5 fún yìí? Ṣe kìíní ó le gan o ẹ̀gẹ́ ó le gan o ṣùgbọ́n ń kọ yẹn mọ̀. Comment cialiser sàn bẹ́ẹ̀ bá pè papọ̀ ọjọ́ comment cialiser sàn. Kò yẹ bí kan yìí mọ̀ kí mo lè pè é. Ẹ̀rọ àǹtí mi ṣe wà pa. Àǹtí mi sọ fún mi pé ń bọ̀ bọ́ ní pé àwọn fẹ́ sáré gba nǹkan ní next street ń bẹ̀ wọ́n ní pẹ́ẹ́dé sọ ẹjọ́ ìjòkó dẹ̀hùn. Kò sí wàhálà màá dúró. Ẹjọ́ má bínú. Sisi pẹlẹbẹ tó ń kọ́ àwọn ọmọ oníṣẹ́ ń ta yẹn ẹjọ́ ṣé tíṣà wọn ni. No kò ń ṣe tíṣà wọn báyìí náà kò ṣe ni pé tíṣà wọn gangan ó ní òun ò ní lè ra ìwà lè sọ wọn ní pé kó ń replace wọn just for today. Mo sọ àti tó ń gbẹnu léyìí nígbà tó ṣe bó ni wọ́n dàlú ṣe ní wèrè tó ń kọ́ wọn ní lẹ́sìn ta kó mọ kankan kó mọ́ dùn pa ọpọlọ ẹjọ́ tá a bá jẹ bó ṣe wà yẹn àtúntò káwá gbóyìn bójú lọ ọlọ́wọ̀n lẹ́dà ẹjọ́ tí wọ́n lọ́ọ́ bá lọ́ọ́ lé kó má fa ọmọ ní kọ̀ọ̀kọ̀ ẹniṣẹ́ wá lọ́ọ́ lé ní ẹ̀kọ́ àwọn ọmọ lóyìnbó òṣì. Sẹ́mọ̀ Wọlé Ṣóyínká you need àìtọ́tẹ̀ jẹ. wẹ́rẹ́ tíṣà ohun rẹ̀ olórí burúkú ni ẹ kí ló dé o fẹ́ bá yé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ kí ni problem ẹ o fẹ́ sọ mi di dàbí mo ti dà sóyìnbó ló ń kọ́ wọn yìí dáhùn ta ló ń wá. àbí àgbà mi ni dákun mọ́ bínú tó forí gbálẹ̀ ni. ìyálàyà ẹ ló forí gbálẹ̀ lọ́tọ̀rí ọlọ́run àjẹgbọdọ̀ ní ẹ tó ń wẹni kúnra ṣé o fẹ́ sọ mí di dàbí mo ti dà ní kọ́pọ̀lọ́ àwọn ọmọ ọlọ́mọ dúdú ọlọ́run ò ní fún ẹ ṣe. èmi ọmọ pé ebi ń pọ̀ ọ̀hún ẹni tí ó lù ọ́ lọ́rọ̀. èmi àyìn mọ ẹ dákun mọ́ bínú kí ló ṣe tó ń hó bọ̀ bí ẹ̀rọ lọ́gì. èmi tó ń dáwọ́ lóbi rẹ̀ sì tí wọ́n ṣe tí ò jìnnà tó ń dúbí bẹ́ẹ̀lì tiẹ̀ rọ kí ni tó ṣe ọ́nà. dá padà o ti tọ́ wèrè. ìwọ́gọ́ tó yàrá ya wèrè ìwọ́gọ́ tó ṣẹni ṣí bí ẹni fúnfọ́ yìí ó ṣẹ̀ṣẹ̀ sọ́ọ́sọ́ bí adìyẹ rẹ̀ mi tì ní. Ọ̀parọ́. Jẹ́ ká lọ ọmọ wa lé. Ṣé wọ́n wá sọ fún ọ? Ṣé wọ́n mọ̀ pé torí irú tiẹ̀ báyìí? Ni wọ́n ti mọ̀ ń pèsè ojú olúwa mọ̀ pa kádàrá mi dà, mo ti pa kádàrá rẹ̀ dà. Èmi bẹ́ẹ̀ni. Kò ń ṣe mi Sisi. Ìwọ ni. Ó tí mọ̀ mi, èmi ní Sisi àsàmàlẹ́gì ẹ̀, èmi kankan ló ń pè lọ́rọ̀, màá nù yàrá yà ẹ̀ lọ́rọ̀. Tó bá ti gbúrò òbí dáadáa, wàá mọ̀ pé ọ̀rọ̀ ló dúró yìí. Ní kí ni? Èmi. Ọ̀gbọ́n lẹ́fù tó gò rẹ ti dé. Ògo rẹ̀ ò sí reply WhatsApp sáà ti débi tí ó download. Ológo gidi lèmi. Ṣé n sọ nǹkan fún ọ? Bó bá yẹ kí WhatsApp mọ̀ ni, bó bá yẹ kí wọ́n ti rí ọ rí, wọ́n ti fi ọṣẹ mójú orí. Dá padà túlẹ̀ jọ ìwọ kan tó ṣojú funfun bí ẹyẹ lẹ́gà yìí. Ọ̀parọ́. Inú mi dùn. Àmọ̀dákun mọ̀ bínú. Nígbà tí wọ́n dirun orí rẹ̀ wọ́n di ọpọlọ mọ́. Ọpọlọ tèmi ó wà ní ojú pé ìwọ lò ní làákàyè tó bá ní làákàyè ò ní wá káwọn ọmọ ní kọkúkọ. Ṣé wàá béèrè kan lọ́wọ́. Béèrè mo wà lé fún ẹ ó pọ̀ lẹ́bi yẹpẹ̀ ni. Ṣé wọ́n sọ fún ọ̀pọ̀ ọ̀dà bí ègún ìdílé? Èmi. Ọ̀dà bí ìtọ́ fi ń ṣépè fáwọn aráàlú. Ọ̀dà bí ìtọ́ fi ń ṣe kókú lọ kárùn lọ kókú lọ kárùn lọ ikú lọ nílẹ̀ yìí. Dákàdá mo dáná ọmọ yìí gẹ̀ẹ́tì mi mo máa ń jókè. Irọ́ ló pa tó bá jọ fún mi lò. Tí wọ́n náà rí pé ìtọ́ ọjọ́ nu. Sódì bá bá fi ọ́ ṣépè fún yàn ń tọ́ wọn ò tún mú wọn láì tó tọ̀ ń ta nù. Èmi. Kí ni kan rárá ẹni ẹ̀sìn bíi nọ́mbà ní sá abẹ́rẹ́.
ó yà sọ̀rọ̀ ẹ bá jọ ń fúnra wa ni ó ti tán. àti kí ló dé tẹ̀yìn wo ṣẹ́yìn ò ní pé mo ò rí èbú mọ́ ni. ẹ wo èyí tẹ̀yìn méjèèjì ṣètò ó yẹ wá máa lọ Sisi ẹni tẹ́ wá fọṣẹ fún òsínlé ẹ bóde àǹtí tíṣà èyí tẹ̀yìn náà ṣètò ó yá ẹ wá máa lọ. kí ni tó ṣe yín inú mi dùn mo àti ìbú èbú. kí ni tó mú yín tẹ̀ dàbí sí àbábà ṣebí bá dùn yín sínú báàgì. ẹ ṣáà wá máa lọ. wọ́n ní so wọ́n ní káwa méjèèjì bọ́ síta. wọ́n ti ṣẹ̀fẹ̀ ti sátọ̀ mi o. kí ni sátọ̀ wọlé kí ló ní. wọ́n ní kí ọmọ gbà yín wá sọ pé kò mọ̀ tí. ó ní kankan ó ní so. ilé bọ́ọ̀rì ọ̀fẹ́ kí bọ́ ilé bọ́ọ̀rì ilé bá wèrè rí wọn gbọ́dọ̀ ní mi pẹ̀lú lórí. èmi ni wèrè mo fẹ́ ka bọ́ síta ni. ilé bá wèrè rí. mo fẹ́ ka bọ́ síta ni. ẹ jẹ́ kó o kọ̀kọ̀ lọ sí. irú ọmọ bàbá kọ lọ mi ò ní kó mi. ẹjọ́ kọ. àti títà dẹ̀ máa lọ kí ló dé. síbí mi mo kọ́ débi. Sisi ẹ̀ máa lọ. àjọ máa kó mi ni. Lọ́yà Kunle. Yes sir. Mo ti ready láti hand over property yẹn fún kí ẹ. ẹ ṣe dúpẹ́ olúwa mi. ẹ ṣe Kò tọ́pẹ́ jókòó. ẹ ṣe gẹ́gẹ́ ẹ ṣe olúwa mi. Bọ́ o máa need láti mú guarantor méjì wá. Guarantor fún kí ni iṣẹ́ wa trust mi ni ọ̀rọ̀ kò ní di guarantor èmi gbé ilé sálọ sínú fẹ́ sálọ ẹ má wọrí gba guarantor sà. Lọ́yà Kunle. Sà. Nàìjíríà ló wà, Nàìjíríà lèmi náà wà. So tó bá mọ̀ pé o ready láti take over property kó máa bá mi manage ẹ̀. Wàá mú guarantor méjì wá. Kò sí guarantor náà ni ẹ má wọrí sẹ kò síbi tó fẹ́ sálọ sẹ. Kò sóbi o kò sí ìyá kò sí bàbá wọ́n ti létí o kò sí kankan. Ṣé o wà ní ẹbí kankan o nára o nọ́ọ̀rẹ́ o ní ẹni tó lè ṣe. sẹ́rí ọ̀rọ̀ ẹbí mi àtàwọn ẹbí wa à ń bí fún ara wa o àtàwọn ọmọ mi àjáde mi ti kú wọ́n ń bí fún mi náà ti ń bí fún àgbà tira wa láti mi ò kò sẹ́bí o kò sẹ́bí. Ó dàbí kò wọ́n kó bá mi manage property. ó wù mí sọ. Tó bá mọ̀ pé òun ẹ̀ lọ wá guarantor méjì àbẹ̀yẹ kan wá tó máa ṣe onídùúró fún ẹ̀ o kíákíá tí o gbọ́dọ̀ pẹ́ torí wọ́n ní kọ́kọ́ ni ẹ̀ ń lọ́bì fún kínní. bẹ́ẹ̀ mo ti ní guarantor. O ti ní. bẹ́ẹ̀ni mo ti ní guarantor. Yes. So tó bá ti ń bọ̀ kó mú passport méjì dání. ok passport méjì. Bẹ́ẹ̀ni. ó dà a lè wá lónìí náà bí. Tẹ bá mọ̀ pé máa wá lónìí ẹ má pẹ́ o. ok torí mi lọ board meeting láìpẹ́. kò sí wàhálà ẹ̀ ṣe ń gàṣà. jókòó. Sisi ọlọ́run yóò dáa fún un bó torí ọlọ́run iṣẹ́ kan ló wà tó wá sí mi lọ́wọ́ iṣẹ́ yìí life mi depend lórí rẹ̀ gan o ó depend lórí rẹ̀ gan o mo wá nídìí ẹ̀ ló jẹ́ kí n wá. èmi kò sí wàhálà. tọ́ ó dáa fún èèyàn kan ló gbé iṣẹ́ kan fún mi ẹni wa sọ pé nídìí guarantor pé mo mú yẹn wá gbogbo àwọn wàhálà àti fẹ́ gba iṣẹ́ olówó ńlá báyìí mo máa wọ̀ pé ta ni mo lè mú lọ bọ́kàn mi ti kọ́kọ́ lọ sọ́dọ̀ rẹ̀ nù. èmi. ọ̀dọ̀ rẹ̀ gẹ́gẹ́ lọ́kọ̀ mi lọ. èmi ọ̀dọ̀ rẹ̀ lọ́kọ̀ mi kọ́kọ́ lọ. ó mọ̀ yàn. iṣẹ́ olówó ńlá ni torí ẹni yìí wà lára àwọn tó lọ máa ń ṣe ẹsẹ̀ fún lé. kọ́sítọ́mà mi ni wọ́n gbàgbé o ti rí iṣẹ́. God bless you. kí ló dé tí mo ní ẹ pẹ ṣùgbọ́n ọmọ ìlú mi ni ẹ. àbí àjọ wa náà ni. àbí so tó bá ti já kò yẹ kó tún máa pẹ́ mọ́. ìyẹn kì í ṣe wàhálà rárá problem kankan ló máa wà. bóyá Kúnlé bó ṣe ń wò mí yìí mo rí ìjì gan. oríjì ọlọ́njẹ ti gbàdúrà olówó jẹ ti dá àní bí mo ṣe ń bọ̀ aláyẹ bí mo ṣe ń bọ̀ àbíbí mo jẹ nǹkan 10,000 kódà bó ṣe lọ́ mi lásọ lélẹ̀ oríkì fún tápùkátà lọ fi yún owó tó wà lọ kátà lọ fi san 10,000 náà tí a bá ti ń gbaṣẹ́ yìí báyìí owó rẹ̀ ní kọ́kọ́ yọ fún ọ 10,000. lọ́yà Kúnlé ò já mo dẹ̀ máa ń rò pé ó já ni ó lọ fìdí pẹ̀lú gbogbo nǹkan tí mo máa ń rí yẹn mo mọ̀ pé ó jà téèyàn bá sọ pé òun rí jì èèyàn lówó lọ́wọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ mi ò lówó lọ́wọ́ tí mo lè fi wọ mọ́tò wá bẹ́ẹ̀ yẹn o. ṣé tó bá pọ̀ wá rí jìnnú báyìí. opposite ni bá ṣe ń dà á pé nìyẹn kò yẹ téèyàn kan bá sọ pé òun tálíkà ọlọ́run rọ ni o olówó lọ́wọ́ làbẹ́. bí ayé ìjọhún kò sí wàhálà ẹni sẹ́mi tí mo wá tọ́ kí mo níṣẹ́ tẹ́lẹ̀ kò wá ní so mọ́tò lọ́wọ́ mi ni. ó máa mú mi débẹ̀ ó ti ríṣẹ́ jọ ká máa pọ́ọ̀pù champagne ká celebrate ẹ̀ ló kù. múra ká mọ̀ sáré lọ. wà kí ló dé nísinsìnyí náà ni ó kọ̀ lè wá mú mi gidi bẹ́ẹ̀ kí n lè tẹ̀lé ẹ̀ àṣé mi ò níṣẹ́ ni. Sisi kí ló dé tó ń dárí ti lọ bíbá ká lọ gba iṣẹ́ ìpò jẹ́ kó mọ pẹ́ tó báyìí. jẹ́ kó dọ̀la. ẹni bá dáwọ́ làbí 5 o'clock káyọ̀ tí mo jí lọ. 5 àárọ̀ ìrọ̀ṣẹ́ 5:20 a.m. 5:20 kíni 5:20 kíni báyà jẹ́ àṣẹ 5:06 kàtà ẹ̀ lọ.
Jashin 510 láàárọ̀ gàbádáyà. Sisi ọ̀rẹ́ mi gidi nù. ọ̀rẹ́ rẹ̀ abẹ́gbọ́n rẹ̀. ọ̀rẹ́ gidi. In short o ní problem. tó ti jẹ́ Sisi ló mú wá ò ní problem. o sọ bí orí bẹ́ẹ̀. èèyàn lè ní ó yàtọ̀ fọ́. ẹ ṣe ẹni bó ṣe wá bá mi mo sọ pé kò sí wàhálà ó dá mi lójú pé ẹ máa fún iṣẹ́ yẹn ṣáà ni. ẹ jọ chief iṣẹ́ wo ló fẹ́ bá yín ṣe náà. ṣùgbọ́n state tí mò ń kọ́ lọ́wọ́ yẹn òun ni mo fẹ́ kó máa bá mi manage. ṣe real estate tí máa bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ rí i pé iṣẹ́gun ó yàtọ̀ gbọ́ àwọn estate mo ti mójútó àwọn òfin yín lábọ̀ Kọ́lápọ̀ estate èmi mo wà ń di ẹ̀ Ìfẹ́dọ̀lápọ̀ estate tó tóbi gan èmi mo wà ń di ẹ̀ estate tó wà ní tọ́sí ẹgbẹ́ fún mi Stingy Men estate èmi gangan náà tó Stingy Men ẹ̀kọ́ ni tí dọ́jà sì ṣe kù. àbí tó gbọ́ àwọn estate yìí mo mójútó gbogbo ẹ̀ mo ṣe àwà yìí tí n bá bá landlord ṣiṣẹ́ ó mọ̀ fi owó lé mi kiri ni pé wọ́n bá percentage. èmi ò lè ṣe percentage pé ayé láfowó yìí sí ẹ̀yàn ni ó kù owó tó ẹ̀yàn ni ó kù ẹni tó kí wàhálà ń bá kiri èmi ń wá wàhálà kiri rárá tó bá gbẹ́sẹ̀ sí fún mi ẹ kàn fún mi gbà díẹ̀ ẹ rí yàtọ̀. ṣé wàá tún wá rí. jẹ́ kí n sọ̀rọ̀ níbi tó bá dé yóò tó mo ti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀mejì ó yẹ kí n jẹ́ wọ́n ní. ṣé o sì Sisi. ṣé rí gbẹ́sẹ̀ yìí. jọ jẹ́ kí n sọ̀rọ̀ ní pọ́ìntì yìí. a ní kó dákẹ́ fún mi. Sisi ṣé o sì. ṣífù bàbá arán ló ń pa o olè ọlọ́ṣà ni èmi ò mọ̀ pé nǹkan tó gbé mi wá síbi ìbáyìí wá ṣe nìyẹn ṣe rí bó ṣe jókòó yìí kò ní ẹ́sítẹ̀tì ẹ̀kan tó máa ní bàbá irọ́ ló ń pa lọ́ọ̀yà Kúnlé kí ló tó ń parọ́ àsàmàdégì ẹjọ́ torí Ọlọ́run chief ẹ farabalẹ̀ kẹgbọ́n mi ṣe rí ilé kan péré ni mo mọ̀ tó ń bá wọn mójútó. ẹ̀yẹ mú fọ́ọ̀mù wá kí mi. owó wí ni ilé ilé kan tó mo rẹ̀ ń sọ yìí ilé face me and face you ni ṣẹ̀wádùn àti landlord tó ní ilé yẹn ajá àtẹkùn ni wọn kì í pàdé ara wọn gbogbo owó ilé pátápátá òun náà jẹ ni gbogbo owó nẹ́pà táwọn jọ mo sọ̀rọ̀ lọ́wọ́ gbogbo owó nẹ́pà táwọn tẹ́nàtì tí wọ́n ń dá ó tún máa ń nà jẹ ni ṣé wàá rí kéèsì kan wà láàrin wọn àti láńlọ́ọ̀dù yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ bí mi pé kí ni kéèsì ọ̀hún ó mọ orúkọ tó wà lórí ilé yẹn ó chẹ́ǹjì sí ti tara ẹ̀. orúkọ girlfriend mo fi sí kéèsì. ṣe ti gbọ́ ẹni kó lórí burúkú ni kó lè manage ọ̀dọ̀ yín o. ṣe ẹ wo. bẹ́ẹ̀ni òṣìṣàn gátà o lè. bọ́dí kò dídé kó kúrò nbí. wọ́n ní jáde. ọmọ ẹ̀dà máa ní kó tú àjálẹ̀ fún ẹ sí. mo gẹ́dà. ṣé kò tó ní kó wá ṣe lélẹ̀. jáde o lẹ́nu ẹ̀sọ́ mo ní o jáde kó mi. jáde kó mi àti ẹ má wọrí. sọfẹ́ náà mi ni. Samiu bá ń tú ajá yẹn lẹ̀ fún. má jẹ mọ bá ti ní kó mọ yà tó bá ti ní kó mọ yà sójú bá. mo ní o jáde kó nu lẹ́yìn. Sisi jáde. má wọrí ntí. gbà fọ́ọ̀nù ẹ. Sisi ò parọ́ rí lójú mi. ẹni tó bá tún parọ́ gan ó máa ń jà lójú mi. Get out. Get out. Get out. èmi ò mọ̀ pé n tó fẹ́ mú mi wá ṣe ìlélẹ́jì mi náà wá tẹ̀lé o. Sisi abọ́ rí pé ẹranko lọmọkùnrin ẹranko ni ẹranko játijàti ni ẹ ṣe wo o ṣe gan o mo dúpẹ́ lọ́wọ́ ẹ o ṣe o ṣe gan fẹ́ẹ́ kọ̀ọ̀kan lẹ́yìn náà máa ṣe fún mi mi ò ní tí ì lọ sìn torí wèrè ẹ̀mí ìmọ̀ ibi tó lè gbà tó ti yé yín ẹ jẹ́ kí n farabalẹ̀ dáadáa títí dalẹ́. ọlọ́rin burúkú mo ti mọ̀ ìwọ mo ti mọ̀ mo sọ bẹ́ẹ̀ náà ọkàn mi ń sọ fún mi mo dúró rí ìlú mi. Àgbálùmọ̀ máa dùn ọmọ ọba ló fẹ́ mọ ẹ́ àgbálùmọ̀ máa dùn ọmọ ọba ló fẹ́ mọ ẹ́ àgbálùmọ̀ máa dùn ọmọ ọba ló fẹ́ mọ ẹ́ Àjọkẹ́ bá mi mọ́jú sí i. Jimmy ò ronú rárá ó dá owó títí ó fi ebi pa inú ẹ̀ ó tún wá dá owó yẹn náà ó tún wá lọ fi ṣe ẹni wá fáwọn òfò ṣé yẹ kó ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ibi tó yẹ kó tún ti máa rówó lọ́bà tí rúkà ó tún ti lọ́ọ́ bá bẹ̀ jẹ́ ṣó fi ṣí ẹni ṣé wọ́n nìkan ni Fọlájìmí. kí ló dé Àjọkẹ́ kí ló ṣẹlẹ̀ gangan ó nù mí lọ́rọ̀ ní gbogbo eléyìí náà. Fọlájìmí mo ṣe nínú ẹ lọ́rọ̀ mo ṣe bẹ̀rẹ̀ sí nínú ẹ lọ́rọ̀ ni náà àwọn èèyàn ń wú ẹ láwọ̀ sunkún ìwọ ń gorò ẹ láwọ̀ rẹ̀ rìn. kóró station yìí tó bá ti kéré báyìí ìsìn ló máa ń pè ìsìn Ọlọ́run. ṣé kò tí mo bẹ sọ nìyẹn Fọlájìmí
àti ẹ ti jọ wà ń sìn yìí ìgbà wo mo fẹ́ di fiẹ́nsì ẹ ìgbà wo mo fẹ́ di ìyàwó ní ẹ ìgbà wo mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní bímọ fún ẹ ṣé òkè ń rorí ẹ ní Fọlájìmí ṣé òkè ń rorí ẹ ní ó ti sú mi kí ló ṣẹlẹ̀. ó lákìyèsí ni alátọ́jú wo sọdún wo àti kó n boyfriend girlfriend tipẹ́tipẹ́ ó ti gba promotion de fiancé level yes ọ̀rọ̀ ìyàwó gangan ló kù ṣe dẹ̀ mọ̀ wípé kúkú ṣì kò lè jẹ́ ká tí ì ṣèyàwó bó ṣe wá wà yẹn tó bá ṣèyàwó ó lè jẹ́ baby mama bẹ́ẹ̀ ni tó bá ti kó fún ẹ dáadáa ń sìn ikùn àga wà á bímọ tọ́lọ́ bá dẹ̀ ti ṣòwò fún wa lẹ́yìn tó bímọ àtiwọ́ àtọmọ tó bá bí àtẹ̀mí àjọgbéra one bride papọ̀. Fọlájìmí ìwọ fẹ́ kẹ́mi di bébí mọ̀ wá fẹ́ kẹ́mi bímọ fẹ́ kó tó di pé fẹ́ gbé mi sílé gẹ́gẹ́ bí ìyàwó ó ń sọ ti ẹni o ó ń sọ ti ẹni ṣó ti gbọ́ kó ṣe ti tèmi nìyẹn. kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí náà kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí. Anyway má wọrí tó bá máa dé padà bí báyìí ọkùnrin alálùbáríkà tí ò jọ ẹ rárá ò ló máa rí bíbá tí ò dẹ̀ sí nǹkan tó máa ṣe. nígbà tó ṣe kó fẹ́ lu mágùn nígbà tó ṣe kọ́kùnrin yẹn fẹ́ lu mágùn ọlọ́run ó máa gbọ́ kìtì kú àbí kó mọmi kú àbí kó jọ̀gẹ̀dẹ̀ kú mágùn oríṣiríṣi tó wà nìyẹn wọn bí dáa máa lu mágùn ni. wárí farabalẹ̀ ìgbélé wa ń lọ sí i. kí ló dé ibi tó bá wù mí ni mo lè. wá ó kàn mí wá jókòó náà wá jókòó ó jẹ́ ká gba gbogbo yẹn mo ní good news fún ẹ mi nǹkan sọ fún ẹ látijọ́ yìí mo ní good news fún ẹ. kí ni good news mo ń gbọ́. ó yẹ kó rẹ́rìn-ín. mo ń gbọ́ ẹ. mo ti ríṣẹ́ kí n máa ṣe hairstylist ní salon kan. Jimmy. it calls for celebration. Jimmy sórí pé ò ronú rárá. kí ló tún rí. ìwọ ríṣẹ́ ìwọ tó jẹ́ pé o ti ní ṣọ́ọ̀bù ó ti ní ṣọ́ọ̀bù tó tóbi tó jẹ́ pé àwọn èèyàn àwọn ọmọ láwọn ọmọọṣẹ́ tó jẹ́ pé òun control ó bá bẹ̀rẹ̀ jẹ́ ó wá ní orí bìkan ó fẹ́ kó wá máa ṣiṣẹ́ lọ́ndà àwọn inú ẹ̀ dẹ̀ ń dùn wo nǹkan tó bá ti wù ẹ́ ó ní kó fi rẹ̀ ṣe ṣé o ti gbọ́ nǹkan tó bá ti wù ẹ́ ní kó fi rẹ̀ ọ̀rọ̀ ẹ ti sú mi and let me tell you mo fẹ́ máa gbà allowance mi sí and alákọ̀ọ́kọ́ 5,000 naira máa gba everyday lówó oúnjẹ ṣèyẹn lé ní o 5b. ṣé òun kà ẹlẹ́ẹ̀kejì máa ṣerun owó irun mi 10,000 naira ó di méjì ẹlẹ́ẹ̀kẹta ṣé òun kà ẹlẹ́ẹ̀kẹta wardrobe allowance mi máa gba 25,000 naira. Fọlájìmí tó bá ti mọ̀ pé ò lílé ṣe jẹ́ kí n mọ̀ because ó ti sú mi. àjọkẹ́ ṣé góòlù wà bẹ́ẹ̀ ni. góòlù ò mọ̀ pé góòlù ni nígbà tó ń ṣe wo mọ̀ pé góòlù ni. ó dáa kí n tiẹ̀ gbọ́ pé mo fẹ́ máa jẹ góòlù 5,000 naira fún oúnjẹ lọ́jọ́ kan ó ti pọ̀jù láì kí n ṣe wọ̀ bìyẹn pọ̀ kí ló fẹ́ máa jẹ ìrèdè. ó lè ṣe. bá tiẹ̀ máa gbìyànjú ó ti pọ̀jù ṣé wàá rí tó oorun yẹn ìyẹn kì í ṣe problem rárá máa ṣe irun fún ẹ fúnra mi wardrobe allowance Ọlọ́run á pèsè. kò sí wàhálà ó ṣerun fún mi o ó ṣerun fún mi o sórí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn tó bá ti mọ̀ pé ò ní lè ṣe jọ torí Ọlọ́run yọ̀ǹda mi because ó ti sú mi ṣó ti gbẹ́dẹ̀ lọ́wọ́ àwọn ọkọ̀ alálùbáríkà tó máa tọ́jú mi. farabalẹ̀ ọkọ̀ alálùbáríkà lèmi náà má pè mí lólóṣì. o ṣe ọlọ́kọ̀ alálùbáríkà ọkọ̀ alálùbáríkà ni. bọ́sẹ̀ ẹnu ẹ ti pọ̀ jù ẹnu ẹ ti pọ̀ jù mi ò ní kéèyàn má fi tọrọ wá tó bá fẹ́ kí n ṣe gbogbo yẹn you help me to help you. kí ló ṣẹlẹ̀. o ṣe wà yẹn sìn wà bá mi wá yahoo boy kan ìgbà máa ṣe múdùmá àbí kí máa ṣe píkà gbogbo owó tí bá dẹ̀ ti rí bẹ̀ máa kó fún ẹ ló bá tó kàkàtì. Fọlájìmí ò ronú Ọlọ́run ọba mo ṣe mọ́ sí ni pé kò sí ìrònú ẹyọ kan báyìí kò sí lọ́pọ̀lọ́ ẹ̀ kẹ́mi lọ́ máa bẹ wá àwọn yahoo boy káàkiri kó máa ṣiṣẹ́ lọ́ndà wọn sórí pé òrò tí báyìí pé mo mi ẹ̀yìn sí ni máa lọ bẹ̀ wọ́n kọ́ jà torí Ọlọ́run kọ́ bá mi ṣàánú because kò yé ọ̀rọ̀ ò tiẹ̀ yé mi ìmọ̀ bí tí mo ti rí ẹ kí ló ń ṣe ẹ́ náà ṣé wọ́n nìkan ni Fọlájìmí ṣé wọ́n nìkan ni orí bó ṣe rí orí mi tí ẹ mọ̀ bí tí mo tẹ̀ ti rí ẹ gan anyway nǹkan tó bá ti ṣe tán kó tilẹ̀kùn fún mi kó bá mi keep kọ́kọ́rọ́ ló ṣe. olófo ló ń bínú ológo adé orí ọ̀kìn. ọmọ ológo ni mi bishop mi bright gbà bẹ́ẹ̀. As I was saying, Sisi lórúkọ ẹ̀ òun ni new stylist àṣẹgbà síbí mo fẹ́ kẹjọ ṣiṣẹ́ papọ̀ kẹjọ fi ọwọ́ wẹ ọwọ́ ṣe understand. ọ̀gá ẹ jẹ́ kí n gbà lẹ́nu yín kí n sọ́dọ̀ orin wọ́n ní ẹnu orin kan òun láti ń gbọ́ pọ̀n òun ẹ jẹ́ kí n sọ fúnra mi ṣé tí ibẹ̀ ṣe ń wọ̀ mí Sisi lọ́wọ́ à ń pè mí ṣé ti yé yín sìn ọ̀gá aṣẹ́ lèmi o nǹkan tó dé lónìí ká wá mọ̀ ohun tó dé pé èmi náà máa wá ṣiṣẹ́ ń bì báyìí wọ́n ní dídà ló dà tọmọdé ìgbẹ́ òkè ń ṣe lé ọmọ ṣé ti yé yín ọ̀gá aṣẹ́ gidigidi náà mi mo jẹ́ ká fi sítórì yẹn lẹ̀ fúnjọ́ mi bí mo ṣe wà á ní yín pẹ̀lú ògo Ọlọ́run ibi yóò ní dàrú o ẹni tó bá máa dà á dúdú
kò bá jọ ọkùnrin yìí kò bá jọ obìnrin yìí ọlọ́run ò ní jẹ́ kó wọ bí mo ṣe bá yín as one big family pẹ̀lú ògùn ọlọ́run bẹ́ẹ̀ náà ló máa continue ilé aláyọ̀ lọ pé bí o pẹ̀lú ògùn ọlọ́run ilé aláyọ̀ yẹn á continue ni lágbára ọlọ́run. Thank you very much everybody. Aki Sisi káàbọ̀ sí àárín wa níbí báyìí. Thank you my brother. Àsìkò tó dẹ̀ dé ìbáyìí ànígbéléṣẹ́ yìí ti pa o. Àmì o àmì. Ta ni mo wọ̀ yìí? Àṣàkẹ́ nìyẹn òun ni hair stylist wa níbí báyìí ẹjọ́ ọmọ iṣẹ́ pọ̀ ni. Ẹ káàsán. Èmi àtàṣàkẹ́ Àṣàkẹ́ kí ló ń ṣe mí? Nítorí ọlọ́ṣẹ́ mo ti fún ẹ láyè kó máa ṣiṣẹ́ káàkiri àbó ti ṣe freedom. Ìgbà tí mo sì wá ń lé látọjọ́ ẹ̀ tí ń ṣe nǹkan kan ló jẹ́ kí n sọ pé kí n wáyà yín kí n wá ṣiṣẹ́ kọ́kọ́ ló mọ̀ bá a dọ́ta mi gan. Ṣé ni bó ṣe máa ń ṣe nìyẹn o? Bó ṣe máa ń ṣe nìyẹn ọmọọṣẹ́ mi nì ọ̀dọ̀ mi ló ti ń kọ́ṣẹ́. Ẹ̀yin ni ọ̀gá Àṣàkẹ́. Wọn ò bí ìyá ìdákú sọ pé bẹ́ẹ̀ kọ́. Àǹtí kò sí àní-àní ọ̀gá àṣẹ ni wọ́n. Tó bá jẹ́ pé ẹ̀yin lẹ kọ́ Àṣàkẹ́ ní gbogbo iṣẹ́ tó ń ṣe mí báyìí yẹn tó dẹ̀ ń ṣe dáadáa. Ṣé kò ṣe pé ó ti débi wá fi búrẹ́dì kò yín lómi ọbẹ̀? Ó ti di local champion bí Àṣàkẹ́ ò mọ kankan níbi iṣẹ́ mi o òun lọ kọ́lọ́ ẹjọ́ ta jù bí nípa lọ fún yín bó ṣe wà yẹn ìwọ débi báyìí ọlọ́run ó máa tóbi lọ́ba o èmi àtọmọṣẹ́ tèmi àtọ́ àmàjọ ṣiṣẹ́ bí kan náà àjọ máa gbowó kò sí wàhálà destiny ló ń pè yẹn lọ fúnra ẹ̀ ń brain o fúnra ẹ̀ ń brain kò sí wàhálà o ṣe ti gbọ́ kò sí wàhálà àjọ máa ṣe náà ni ṣé ó ti yé yín bẹ́ẹ̀ yẹn. dídé Àṣàkẹ́. ọ̀gá ẹ ti ṣẹ̀ mí ẹ ṣe máa ní káṣàkẹ́ dìde bí ọ̀gá ẹ̀ oríkùnlẹ̀ ló wà tó wá ń bá mi sọ padà sílẹ̀ kúnlẹ̀ padà kí ló ń ṣe ẹ́. Sisi ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí Àṣàkẹ́ dìde. ọ̀gá mo respect yín ẹ ṣe. ẹ yẹ kó dìde kò easy ọ̀gá tèmi náà lẹ́jẹ́ kẹ́ tó gbé gbogbo bíbá yẹn kalẹ̀ kò easy ọmọ àlè dìde. Àṣàkẹ́ lọ fi ọ́fíìsì tẹjọ́ máa ṣiṣẹ́ lọ fi hàn wọ́n. kò sí wàhálà one big family ni o ọmọ àlè ní ṣó ìṣó. manager. Àṣàkẹ́ bí a kọ rìsíìtì tí mo ṣe fáǹtì yìí kọ́ fún ọ kọ́ lọ sanwó. wá Àṣàkẹ́ ẹ má bínú o Àṣàkẹ́ mo rí mu he ètè sọnù ṣé bí mo sọ fún ẹ pé n tí mo ṣe fáǹtì yìí mo fix weave fún ọ 2,500 naira mo ṣe facials 2,000 wọ́n ṣe pedicure 3,500 mo dẹ̀ ṣe nails wọn 2,000 gbogbo ẹ̀ jẹ́ 10,000 naira èwo ni tí rìsíìtì 2,000 naira tó kọ́ ibo ni kí 8,000 tó kù fún ọ lọ. Sisi ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ 10,000 naira náà ni customer máa san. ok. percentage ò lè dín as a matter of fact percentage yẹn tún máa lé sí ni ó yẹ kí mi àti ẹ ti sọ̀rọ̀ before now fún Àṣàkẹ́ ní rìsíìtì jẹ́ kó attend sí other customers kí mi àti ẹ lè ráyè sọ̀rọ̀. ẹ máa ń pa ẹ. Sisi kò sí wàhálà èmi lè fẹ́ bá sọ̀rọ̀. kí ni mo ṣe ń tà. ẹ̀yin gangan ni mo wá pàdé ń ta ó lọ́rọ̀ tí mo fẹ́ sọ fún yín kó tó di pé ẹ wọ ní ọ́fíìsì. ṣé kò sí. èyí kó má bàa sí náà ni ṣe rí ìsọjí kan máa ṣẹlẹ̀ nínú ṣọ́ọ̀bù lẹ́nìí ìsọjí yẹn dẹ̀ máa pè yín gan ṣùgbọ́n torí Ọlọ́run àfi tẹ́ bá gbà mí láàyè kì í ṣe. ìsọjí bíi ti báwo Sisi explain kó lè yé mi. ẹ ṣe rí tí máníjà bá sọ pé òun fẹ́ wá ṣàkáǹtì fún yín nínú ọ́fíìsì ẹ má gbà o ẹ má gbà ẹ jẹ́ kó jẹ́ pé public lè máa ṣàkáǹtì fún yín ìta gbangba ní ìṣojú gbogbo apátápátá ni kó ti wá ṣàkáǹtì bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ kó jẹ́ pé yín kan lóhun nìkan lè máa ṣe nínú ọ́fíìsì yín ẹ má gbà rárá ni. o ṣọ́ Sisi. mo mọ nǹkan tí mo ń sọ. kó má ṣàkáǹtì mi nínú ọ́fíìsì. ẹ má gbà àsọ̀rọ̀ àlejò gbogbo ẹni tó ó ẹ jẹ́ kí n dákẹ́. ok mo ti gbọ́ no problem. ẹ má wọlé kó ṣàkáǹtì mi níta kó má ṣe nínú ọ́fíìsì. ọ̀gá ẹni tá à ń gbéyàwó bàbá kò ń garùn ẹ má wọlé ẹ̀yẹn nìṣó ẹ gbé báàgì wa ẹ má wọlé. manager. yes ma. fixing mẹ́rin lẹ ṣe léni pẹ̀lú ordinary nails márùn. ọjà ọ̀yà ní ni madam jerry 2,000 each ìyẹn ni weave on fixing yẹn ó jẹ́ 8k
then ordinary nails 500 méjì jẹ́ 1000. ẹ̀dẹ̀ gẹrun márùn-ún gbogbo ẹ̀ wá jẹ́ 11,500 iye tẹ palẹ̀ nìyẹn. Yes. Am I right? Correct ma. Okay. Sisi ṣé lóòótọ́ ni iye tẹ palẹ̀ nìyẹn. àsàmàlégè àwọn arúgbó àsàmàlégè gbogbo ẹni tó bá ní kí lọ síwájú má bàbí iṣẹ́ yìí torí bí mo ṣe ń rí bíbá yìí dream mi rè this is my dream jọkan náà mo fẹ́ dìde pé n sọ pé yá ẹ̀ Sisi beauty salon ló tóbi tó báyìí gbogbo ẹni tó bá tún wá ní kó má lọ síwájú ó mọ̀ máa padà sẹ́yìn ní gbèsè ayé ẹ̀ ni kí ló dé mo rò pé ẹ̀ níbi mi ni máníjà ìkàmá ní kẹ̀ mo rò pé wọ́n ṣoríire rí níwọ̀nyí ẹ̀ ya wèrè ni madam ẹ máa gbọ́ o èmi fúnra ara mi rẹ ṣé ń wò mí yìí ní iléeṣẹ́ ilé ní eléyìí human hair mẹ́rin ni mo ta èyí tó kéré jù ń bẹ́ẹ̀ 125,000 naira ni bí mo lẹ̀ ṣe ń tà ni manager lọ síta ló lọ́ọ́ ra gbàrúfù tó wá ń replace ẹ̀ ó tún láyà ó lanu tó wà lágbárí ẹ̀ yẹn ó sọ fún mi pé 90,000 naira lòún ra gbàrúfù yẹn Sisi òṣìwò ló ń pè. tí n bá gbọ́ á ní ẹnu ẹ tí n bá gbọ́ á ní ẹnu ẹ ilẹ̀ agajù ẹ lọ Sisi òṣìwò ló ń pè Sisi jọ́mù ń gbọ́ ẹ̀jà rí máa sọ̀rọ̀ ẹ lọ. ẹ̀rí wèrè bó ṣe lágùn ó ní dòmùdòmù tìkùntìkùn olóṣì bàbá olè ní ẹṣẹ́ ìwọ yìí mi ò ní parọ́ fún yín ọ̀gá káwá mú yẹn ká mu tì sẹ́gbẹ̀ẹ́ kan nails 6 ni mo lè rántí pé mo fix bẹ́ẹ̀ ni powder nails tẹ̀ ní gbogbo ẹ̀ mo ṣe wífọ̀ lóríṣiríṣi ẹ má jẹ́ kí waste time yín ẹ wo ẹ má dání ẹ tí ìdílé tó dá yín lísì nǹkan tèmi fúnra mi ṣe òun lélẹ́yìn mi ò mọ táwọn yòókù o ní tèmi nìkan ṣe lẹ́yìn yẹn. manager kò sí nínú ìwé. ọlọ́ṣà ẹ má jẹ́ kó lọ. Sisi ọlọ́wọ́ idán Sisi ẹlẹ́rìndòdòsá tó ń wọlé Sisi o satellite ni everywhere you go àsàmàrégè yìí ohun tí Sisi bá rí ló máa sọ he no dey carry last when it comes to our propo. Bàbá ló gbọ́ Sisi gbọ́ tolórí Sisi rí bàbá ló gbọ́ Sisi gbọ́ tolórí Sisi rí bàbá ló mọ̀ Sisi mọ̀. Olófo ló ń bínú ológo ológo ni mí àsàmàrégè gbogbo ẹ̀yin tẹ́ ń bínú